Ṣé lóòótọ́ ni pé àwọn tó so wá pọ̀ ní Nàìjíríà ní 1914 wọ́n ti fọwọ́ sí lílọ Yorùbá Nation? Professor Banji Akintoye ti Yorùbá Nation tí wọ́n tún jẹ́ àtìlẹ́yìn fún olóyè Sunday Igboho ṣá ti bu ẹnu àtẹ́ lu àwọn British Colonial Masters ìyẹn àwọn Britiko tó kó Nàìjíríà lẹ́rú ńgbà yẹn tí wọ́n so Nàìjíríà pọ̀ tán so North pọ̀ mọ́ South tí wọ́n pa Nàìjíríà pọ̀ ní 1914 láti lè fi ọrọ̀ tó wà ní South ran àwọn tó wà ní òkè ọya lọ́wọ́ nítorí kò fi bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ ìṣúná tó ṣe gbòógì ní òkè ọya ń gbà yẹn. Professor Akintoye ni wọ́n ní àwọn Britiko yìí wọ́n tiẹ̀ ro ti àlàáfíà àwọn ọmọ Nàìjíríà rárá pẹ̀lú bí wọ́n ṣe ìgbéyàwó yìí pọ̀ fún North àti South. Gbogbo ohun tó wà lórí wọn ń gbà yẹn lórí àwọn òyìnbó yìí náà ni ọ̀rọ̀ òwò ṣíṣe, bọ́n ṣe máa jèrè nínú bọ́n ṣe pa Nàìjíríà pọ̀ ńgbà yẹn tó fi jẹ́ pé owó Èkó àti ilẹ̀ Yorùbá ni wọ́n fi ń sanwó àwọn òṣìṣẹ́ ní òkè ọya ní North bá a ṣe rí kà nínú Sahara Reporters. Professor Akintoye wá jẹ́ kó yé wa pé ṣé ẹ mọ̀ pé ìgbéyàwó tí wọ́n ṣe fún àwọn North àti South ńgbà yẹn kò sí àwọn adarí ilẹ̀ Yorùbá kankan nígbà yẹn tó fọwọ́ sí ìwé lórí ẹ̀ o wípé ọ̀rọ̀ ìṣòwò business administration ni wọ́n fi ìgbéyàwó yìí ṣe. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Lára nǹkan tí Ìgbòho Òòṣà náà fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni pé kí àwọn Fúlàní má rẹ́ Yorùbá jẹ mọ́, kó má sí àwọn Fúlàní ajínigbé ajínipa mọ́, kílẹ̀ Yorùbá nísinmi kan lálàáfíà, kó má sáwọn tí ó máa jọba gbé tó máa gé ọba pa, àwọn tí ó máa dí àwọn bàbá màmá lọ́wọ́ láti lọ sóko. Òun náà ni Ìgbòho Òòṣà ń jà fún o, tóun náà fi ń sọ wípé kí Yorùbá Nation pé kò dádúró. Ọ̀pọ̀ ènìyàn náà ló sì ti sọ nígbà kan lóríṣiríṣi lórí fọ́nrán tá à ń rí káàkiri àwọn ìròyìn tá à ń gbọ́ pé ìgbéyàwó Nàìjíríà ti expire láti December 31, 2014. Ṣé mọ̀ pé láti 1914 náà ti so wọ́n pọ̀. Àwọn kan ní pé ìwé tí wọ́n fi ṣe gbogbo ètò yìí ń gbà yẹn pé 100 ọdún gẹ́gẹ́ bí òfin ló yẹ kó fi expire. So wọ́n wá ní ìgbà tó dẹ̀ ti di 31st 2014 December wọ́n nígbà yẹn ni ó expire. Bọ́rọ̀ dẹ̀ ṣe wá rí báyìí èyí ti mú kí àwọn èèyàn máa béèrè ìbéèrè nípa ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé ṣé wọ́n máa tún ìgbéyàwó yìí ṣe ni lẹ́yìn 2014 àbí báwo, àbí oníkálukú máa lọ ń lo ẹ̀. A jẹ́ pé bó bá jẹ́ pé wọ́n ní tún ìgbéyàwó yìí ṣe, a jẹ́ pé Nàìjíríà padà sí bó ṣe wà gẹ́gẹ́ bó ṣe wà ní 1914 kó tó di pé wọ́n ṣe ìgbéyàwó fún North àti South. Bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń sọ lóríṣiríṣi, wọ́n sọ oríṣiríṣi nípa ìyapa. Àwọn wòlíì gan-an wọ́n sọ ìran lóríṣiríṣi wípé bó bá ti tákòókò yìí ìyapa máa dé o, oníkálukú máa gba tiẹ̀ lọ, oníkálukú máa gba ibi tó wọ́n lọ. Kò wá yẹ kó sí wàhálà bó bá tiẹ̀ wá jẹ́ pé Nàìjíríà máa wà papọ̀. Bí a bá parapọ̀ ó máa jẹ́ kí ìṣọ̀kan àti agbára kó wà. Àmọ́ ibi tí wàhálà wà gangan ni ní ibi tí kò sí àlàáfíà. Nígbà tí ó bá yẹ ká àlàáfíà wà tí ò sí àlàáfíà, tó jẹ́ pé wàhálà ń wà láàárín ẹ̀yà oríṣiríṣi. Irú èyí tí Ìgbòho Òòṣà ń tẹnu mọ́ pé ẹ wo àwọn ọmọ Yorùbá ò nísinmi o, gbogbo ilẹ̀ Yorùbá ló dà pé àwọn ará òkè ọya, àwọn agbésùmọ̀bí láàárín wọn ni wọ́n ti fẹ́ gbà tán, ni wọ́n ti fẹ́ bàjẹ́ tán, ẹni ṣe ní pípa ni, ṣe ní jíjínigbé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà ló mú kí olóyè Ìgbòho àti Professor Banji àti àwọn àgbà Yorùbá àmì fi sọ pé ẹ wo ó tó bẹ́ẹ̀ ó tó gẹ́ pé ó tó gẹ́ ọ kí Yorùbá Nation náà kí wọ́n jáde kí wọ́n sì tẹ̀síwájú. Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn lórí ọ̀rọ̀ Yorùbá Nation? Kí lè ròyìn lórí bí wọ́n ṣe ṣègbéyàwó fún North àti South ń gbà yẹn? Ẹ gbọ́, ṣé ó yẹ kí ìgbéyàwó yẹn kí wọ́n tún ṣe àbí báwo lẹ ṣe rò pé ó yẹ kó jẹ́? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.